Èyí ni ètò Iri Owuro níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 7 ẹsẹ̀ 1 títí dé 13. Ó kà báyìí: Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù sì ń rìn ní Gálílì, nítorí kò fẹ́ rìn ní Jùdíà, nítorí àwọn Júù ń wá láti pa á. Àjọ àwọn Júù tí í ṣe àjọ àgọ́ súnmọ́ etílé tán. Nítorí náà, àwọn arákùnrin rẹ̀ wí fún un pé, lọ kúrò níhìn-ín yìí, kí o sì lọ sí Jùdíà, kí àwọn ọmọ ẹ̀yìn rẹ pẹ̀lú lè fi iṣẹ́ rẹ hàn fún aráyé. Nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun níkọ̀kọ̀, tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, fi ara rẹ hàn fún aráyé. Nítorí pé àwọn arákùnrin rẹ̀ pàápàá kò tilẹ̀ gbà á gbọ́. Nítorí náà ni Jésù wí fún wọn pé, àkókò gan fún mi kò tíì dé. Fún ẹ̀yin, gbogbo àkókò ni ó dára fún yín. Ayé kò lè kórìíra yín, ṣùgbọ́n èmi ni ó kórìíra, nítorí tí mo jẹ́rìí gbé pé iṣẹ́ rẹ̀ burú. Ẹ̀yin ẹ gòkè lọ sí àjọ yìí, èmi kì yóò tí ì gòkè lọ sí àjọ yìí, nítorí tí àkókò mi kò ì tíì dé. Nígbà tí ó ti sọ nǹkan wọ̀nyí fún wọn tán, ó dúró ní Gálílì síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn arákùnrin rẹ̀ gòkè lọ tán, nígbà náà ni òun sì gòkè lọ sí àjọ náà pẹ̀lú, kì í ṣe ní gbangba, ṣùgbọ́n bí ẹni pé níkọ̀kọ̀. Nígbà náà ni àwọn Júù sì ń wá a kiri nígbà àjọ wípé, níbo ni ó wà? Ìkùnsínú púpọ̀ sì wà láàrin àwọn ìjọ ènìyàn nítorí rẹ̀. Nítorí àwọn kan wípé, ènìyàn rere ní í ṣe. Àwọn mìíràn wípé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n òun ń tan ènìyàn jẹ ni. Ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó sọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí ìbẹ̀rù àwọn Júù. Ìtọ́ni Ọlọ́run ṣe pàtàkì. A nílò ìtọ́ni Ọlọ́run nínú ìgbésẹ̀ ojoojúmọ́ wa. Ohun tí Jésù ṣe ní ẹsẹ̀ 1 kì í ṣe nítorí ẹ̀rù bí kò ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Yẹ ohun tí àwọn ará ilé Jésù fẹ́ kí ó ṣe wò ní ẹsẹ̀ 3 títí dé 7. Torí pé àkókò tí wọ́n fẹ́ kọ̀ ti tó, Jésù kọ̀ láti ṣe ohun tí wọ́n fẹ́ kí ó ṣe. Ènìyàn ni ó fẹ́ wù ni tàbí Ọlọ́run? Ìyapa wà láàrin àwọn ènìyàn ní ẹsẹ̀ 12 lórí ẹni tí Jésù jẹ́. Ta ni Jésù jẹ́ sí ìwọ náà? Nítorí ẹ̀rù, ọ̀rọ̀ ẹ̀yìn ni àwọn ènìyàn ń sọ ní ẹsẹ̀ 13. Òtítọ́ a máa dá dúró láì fi ara ti ohunkóhun, ṣùgbọ́n okùn irọ́ kì í pẹ́ tí fi já. Pinnu láti máa sọ òtítọ́ nígbà gbogbo láti òní lọ. Ẹ̀rù yóò sì pòórá nínú ayé rẹ. Fún ìrònú, ka òwe orí 3 ẹsẹ̀ 6.